àwọn ọmọ Odùduwà. ayé wa o. àwọn àgbà bọ̀ wọ́n ní tí náà bá tán lára ẹ̀jọ̀ ìtàn lè kanna. èyí ló fà á tí gbogbo ọmọ Yorùbá lókè òkun ṣe parapọ̀ gbé ìwọ́de ńlá ọlọ́jọ́ kan kalẹ̀ tí àkórí rẹ̀ ń jẹ́ Yorùbá Nation Diaspora Mega Rally USA fún àṣeyọrí òmìnira orílẹ̀-èdè Yorùbá pàápàá jùlọ fún ìtúsílẹ̀ àti òmìnira olóyè Sunday Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Sunday Igboho sà kúrò láhàámọ́ ayédèrú tí ìjọba Republic of Benin fi wọ́n sí. bẹ́ẹ̀ náà mọ̀ wípé àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gèrè ká mú yangan sán yangan ló ń dá yangan lára. èyí ló fà á tá a fi ń rọ gbogbo ọmọ Yorùbá léyìíkéyìí ìlú tẹ́ ẹ bá wà jákèjádò àgbáyé wípé ká túyáyá láti wá darapọ̀ mọ́ ìwọ́de wọ́rọ́wọ́ yìí tí yóò wáyé ní US Department of State 2201 CST NW Washington DC 2052 ìyún lọ́jọ́bọ̀ Thursday 31st March 2022 láti agogo 8 òwúrọ̀ títí di agogo 5 ìrọ̀lẹ́ 8 a.m. to 5 p.m. USA time. bákan náà la ó ti máa ṣàfihàn ìwọ́de wọ́rọ́wọ́ yìí tó bá ń lọ lọ́wọ́ lórí Yorùbá Kingdom TV ìjìnlẹ̀ media Koiki media ọmọbòrí owó media ọmọọba lànà media Yorùbá Radio TV Yèyé Dára talk show àti gbogbo àwọn ìkànnì mìíràn tó ń sọ̀rọ̀ sókè lórí òmìnira orílẹ̀-èdè Yorùbá. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí fún ọ̀kan òjọ̀kan ìbéèrè tẹ́ bá ní ẹ lè kàn sí wa látòrí www.megarally.org tàbí kẹ́ bá wa sọ̀rọ̀ látòrí info@megarally.org. bákan náà ni ẹ sì ti lè pe Mr. Tajudeen Adé secretary lórí +1 215 869 2966 PRO OWUYE lórí +1 718 808 5914. Mr. Jimmy Abiodun area coordinator lórí +1 916 516 3933. Prophet Ayọ̀délé Ológunlolúwa chairman for Yorùbá Nation Diaspora Mega Rally USA lórí +1 803 846 1116. ẹ má gbàgbé wípé ìtúsílẹ̀ èèyàn wa ọmọ wa ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa aṣáájú wa arákùnrin wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó jẹ gbogbo wa lógún. ẹ jẹ́ ká jọ pàdé nínú ìwọ́de yìí láti fi ẹ̀hónú wa hàn kí gbogbo ayé gbọ́. gbogbo ọba aládé pátá nílẹ̀ Yorùbá gbogbo yín la kí